nation. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́ èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ràn tẹ̀ràn kan fẹ́ lù kan pa àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ ìrẹ́jẹ yìí papọ̀ ojú àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ a ò bá ṣubú ṣeré ni àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọn kó wa ń wọ́gbó oko ẹrú tó ń kó wa rí àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan lára wọn ni wọ́n mọ̀ ọgbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú a ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn
pé a ó lẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn, wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ ó rógo. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó. Àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní ó lulẹ̀, ó ṣe kejì ó lulẹ̀, ó ṣe kẹta ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa Akíntóyè o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Adéníran owó kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kẹ́hìndé Ìgbòho owó kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Màmá Dúpẹ́ Onítìrí ẹ kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kóìkí. Navy blue check. Yakama. 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 That's Igbo. That's Igbo. Igbo. One got you are confused. The love is too much. 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 Yakama. Yakama. Let's go.
ló ṣe bó ti wí ó ṣe bó ti wí Ìgbòho ṣá ó ti ṣe bó ti wí. Ọjọ́ èní ọjọ́ ńlá ni. Orin kan máa ń bẹ ó ní ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yàn Olùgbàlà ṣẹ́gun ikú. Ó kọ́ wa ká máa gbàdúrà bọ̀dì yẹn kọ́ mo fẹ́ kọ́. Ìjà dópin ogun sì tán Olùgbàlà jagun mólú. Orin ayọ̀ làwa yóò máa kọ hallelujah alhamdulillah. Èní ọjọ́ ìbànújẹ́ ni àyájọ́ ọjọ́ èní. Ọjọ́ ayọ̀ dẹ̀ tún ni àyájọ́ ọjọ́ èní. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ súnmọ́ bí ẹ jòkó mo fẹ́ sọ àwọn gbẹngbẹ ọ̀rọ̀ fún yín lénìí. Kí ló ṣẹlẹ̀ nínú ilé olóyè Sunday Ìgbòho Adéyẹmọ ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021? Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn? Ẹ wá bí jòkó sí ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. Ẹ wá ṣe kí ni? Ẹ máa pín ẹ ṣíà ẹ̀. Tẹ́ ẹ bá pín àwọn èèyàn ò ní rí òtítọ́, wọn ò ní mọ bó ṣe ń lọ. Kì í wá ṣèyẹn nìkan la fẹ́ sọ fún yín. N tá a fẹ́ gbé sí yín létí pọ̀. Tí yín ni pé bí ẹ ṣe ń wọlé ẹ máa comment kẹ́dẹ̀ máa pín. Ìbáàjẹ́ Facebook ló ti wò mí, ìbáàjẹ́ YouTube, ìbáàjẹ́ inú TikTok. Ṣé o bá ṣáà ti ń darapọ̀ rí wípé o like ẹ̀, o ń pín, o dẹ̀ comment síbẹ̀. Mo gba àdúrà àyà ọjọ́ èní, mo fi gba àdúrà yìí pé èyíkéyìí nínú ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń wò mí, lọ́kùnrin lóbìnrin, ìkankan nínú yín ò ní fọwọ́ yín gbé ọmọ yín sí láyé. Kódà wọn ò ní bá yín gbé ọmọ yín, wọn ò ní bá yín gbé wọn sí. Torí àdúrà máa ní clubs tó bá ní wọn ò ní fọwọ́ wọn gbé ọmọ wọn sí, àwọn lè má lọ sí kẹ́lòmíì lọ sí. Ṣùgbọ́n èyíkéyìí nínú yín, ọmọ yín ò ní kú lójú yín. Ẹ ṣe àmì dáadáa kẹjẹ máa rí àmì yẹn. Ọjọ́ kìíní oṣù keje ọdún 2021. Ọjọ́ ńlá. Ọjọ́ tí mo tún lè sọ wípé ọjọ́ tó jẹ́ pé tí máa ronú ọjọ́ náà ó yẹ kémi gan gbégbá ọpẹ́ lọ́tọ̀. Torí ọjọ́ yìí Ọlọ́run ré ikú kúrò lórí mi. Mi ìbá ti lọ. Ẹnu lọmọ Lúkà mọ̀ níbi ìtajà kàrà kò mọ̀ ní kankan. Ẹ̀yin bàbá mi gbogbo mo ní kẹ́ ju nǹkan sọ́mọ Lúkà ẹ̀ túwá ní kankan. Ẹ kàn fi mí lẹ̀ ẹ já kó máa lẹ́nu. Ẹnu nìkan ni mo ní, kò sí kankan bẹ́ẹ̀. Ọjọ́ náà ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 mi ìbá ti dágbére fáyé. Torí wọ́n ní target ní inú ilé yẹn pé tó bá lágbájá pàdé bẹ̀ ẹ pa, tẹ́ ẹ bá tàmẹ̀dù yìí pàdé bẹ̀ ẹ pa, tẹ́ ẹ bá ẹni báyìí pàdé ẹ pa. Ṣùgbọ́n àwọn tó kù tẹ́ bá rí wọn ẹ kó wọn kẹ́ arrest wọn wá. Ṣùgbọ́n àwọn báyìí pípa ni ẹ pa wọn síbẹ̀. Lára àwọn tí orúkọ wọn jáde pé wọ́n order yìí pé kán pa nínú ilé yẹn, Ọmọlúkà wà lára wọn, Bàbá Èkìtì wà lára wọn, Ọláyọmí Kóìkí lákọ́kọ́. Tó bá ti bá níbẹ̀ ẹ pa. Ọláyọmí Kóìkí, Ọmọlúkà, Bàbá Èkìtì. Ìyanu lọ́lọ́run. Kò sí ìgbàkigbà tí n bá rántí oore tọ́lọ́run ṣe mí yìí, màmá yìn Ọlọ́run. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ fún mi ni pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti gbàgbọ́ nínú Ọlọ́run.
mo gbàgbọ́ nínú ọba tó dá mi, mo gbàgbọ́ nínú ìpè tó pè mí. Kì í ṣe inú ilé ìjọsìn nìkan lọ́lọ́run ń pè èèyàn sí. Ọlọ́run ń pè èèyàn ní kò sí ọ̀nà tọ́lọ́run ò lè fi pè ẹ́ láti rán ẹ níṣẹ́. Iṣẹ́ tọ́lọ́run bá pè ẹ́ tó bá rán ẹ, ẹlòmíì fail kò ní ṣe iṣẹ́ yẹn. Á kùnà kò ní lọbẹ̀. Èmi àṣepẹ́sìn Ọmọlúkà yín, èmi Ọlọ́run pè mí, mo dẹ̀ mọ tó pè mí fún, mo dẹ̀ tọ ipa ọ̀nà náà. Mi ìdẹ̀ ní ṣubú bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí náà ẹ̀ ní ṣubú, ẹ̀yin olólùfẹ́ mi ni o. Ẹ ní sùúrù, ẹ pín ètò iṣẹ́. Mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ fún yín. Màá play fídíò tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà fún yín. Ó dùn mí, fídíò yẹn gùn jù. Mi ìbá gbé wá fún yín. Fídíò yẹn gùn, ṣùgbọ́n màá play ẹ̀ fún yín bí ẹ máa rí wò ń bí. Màá play ẹ̀ fún yín bí. Màá láìsí ẹ̀ kó gùn, kó mọ́lẹ̀ dáadáa. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ ọjọ́ náà lọ́hùn-ún? Aṣerálì l'Ondo State. Òun rèé o, ẹ wò ó. Rálì tá a ṣe, àwọn rálì yẹn ni mo fi hàn yín díẹ̀díẹ̀ yìí. A ṣe t'Òṣogbo, wọ́n ṣe ní Gàngán, a lọ s'Òṣogbo, a kúrò l'Òṣogbo, a ṣe l'Ábẹ́òkúta, a kúrò l'Ábẹ́òkúta, a wá s'Àkúrẹ́, a ṣe ti Ìbàdàn, a kúrò n'Ìbàdàn, a wá s'Àkúrẹ́, a ṣe t'Àkúrẹ́, a wá gbọ̀nà Èkìtì lọ, ẹ wo t'Èkìtì. Bọ́dá Island àgbà, navy blue check, jákàmọ̀, 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 lọ́sí ìbò. Ẹ̀yin fúnra yín ẹ bu ó sí èrò. Ìbò, wọ́n gbọ́ ti wà confused. The love is too much. 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 Jákàmọ̀, jákàmọ̀, let's go. Ṣé ẹ̀yin fúnra yín rí fídíò yìí? Lẹ́yìn tá a parí t'Èkìtì, ìpinnu gbogbo wa ní pé ká kọjá sílùú Èkó, ká lọ ṣe rálì nílùú Èkó. Nígbà tá a gbéra, tá a gbọ̀nà ìlú Èkó lọ, tá a múra ìlú Èkó yìí, gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún yín, Yorùbá ní k'Ọlọ́run kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa. Ẹni tó ń ṣọ́ wa táwa ò mọ̀. Bàbá ṣọ́ mi, bàbá ṣọ́ mi, lọ́wọ́ ẹni tó ń ṣọ́ mi tèmi kò mọ̀ o. Àṣé wọ́n ń ṣọ́ olóyè, àṣé wọ́n ń ṣọ́ gbogbo àwa wọ̀nyí àdẹ̀mọ́ ẹni tí. Àwa múra. Ìmúra rálì Èkó yẹn ní agbára. Ìpinnu wa ní pé rálì Èkó tún máa powerful, máa heavy ju ti Àkúrẹ́, ju ti Èkìtì. Àṣà àmúra. Rálì yẹn kù ọjọ́ mẹ́rin. That was June 30. On the 3rd la fi rálì sí. Agbéra pín program ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí. Agbéra a lọ sí Òṣogbo, a lọ ṣe àwọn ìpàdé kan ní Pápápá. Comrade Lawan Ọmọlúkà Ògún láti Kwara,
àtàwọn kan ṣá tí mi dàrúkọ gbogbo fún yín BJ olówó gbogbo wọn ti olówó ti lọ a wà nínú pàdé yẹn a lọ ṣe meeting yẹn lóṣogbo lọ́dọ̀ comrade Lawal. Nígbà tí mo lọ inú mọ́tò tí mo wọ̀ lolóye ti pè mí pé Ọmọlúkà ọgbọ́n tí wọ́n ló ṣẹlẹ̀ ni wọ́n mà sọ wípé kí ló ṣẹlẹ̀ ẹ bá mi pín program yìí wọ́n ti dọ́gbọ́n flag o ẹ má jẹ́ rí flag ẹ má comment. Ó ní wọ́n sọ wípé àwọn ti cancel rally Èkó ó ní jọ̀ọ́ tètè bá mi pariwo fún gbogbo àgbáńlá ayé pé cancel rally Èkó o a máa ṣe o. Mẹ́wàá ṣẹlẹ̀ lọ́jọ́ náà ẹ máa fi fídíò kan yìí sẹ́lẹ̀ mi kẹ́ ẹ lè mọ díẹ̀ lára tó ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lóye tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò yé torí pé kí ni àìmọ̀kan ni ignorance. Ẹni bá béèrè ọ̀nà kì í ṣìnà ẹni bá béèrè òtítọ́ ó máa ń rí òtítọ́ ni. Màá sọ àwọn àlàyé fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ bá wa comment ẹ bá wa pín program yẹn ẹ bá wa pín. Ara àwọn tó fa ìfàsẹ́yìn bá ìrìn àjò yìí ni mò ń dọ́gbọ́n sọ fún yìí o. Ara àwọn ìgbésẹ̀ táwọn ọ̀tá wa gbé láti lè fa ìfàsẹ́yìn bá ìrìn àjò yìí. Ọ̀tá lọ́nà mẹ́ta ni wọ́n parapọ̀ tí wọ́n dìde ogun tó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021. Ọ̀tá ilé, ọ̀tá òde, àtọ̀tá òde tá a mọ̀ gbogbo wọn náà parapọ̀ tí wọ́n gbógun ti wá. Mo ń bọ̀ mi tí ìdè ẹ pín program iṣẹ́. Mo wá dé ìlú Òṣogbo mo bẹ̀rẹ̀ sí ní ṣe program gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá cancel rally o rally yẹn sì ń tẹ̀síwájú o àmúra lágbára Ọlọ́run a máa wọlé kanlẹ̀ a máa ṣe. Mo ti bá mọ́tò sọ̀rọ̀ àti arrange mọ́tò everything set. Bí mo ṣe parí program mo parí meeting olóyè pè mí Ọmọlúkà ó ṣe mo ti rí iṣẹ́ tó ṣe ó ṣe àwọn idiot ọbẹ̀ lọ́ máa parọ́ kiri pé àti cancel rally àti cancel ẹ̀ yókè olóyè àti ṣiṣẹ́ olóyè ní mo lọ bá rẹ̀ tó bá rí pé mo ń padà sákùrẹ́ o olóyè ní rárá bọ́ padà mo bọ̀ lọ́dọ̀ mi láti ṣe meeting rẹ̀ tán máa bọ̀ lọ́dọ̀ mi. Mo ní yes sir. Mo dẹ̀ ti ní lọ́kàn pé màá kọjá sí Ìbàdàn lóòótọ́ ṣùgbọ́n mo kàn parí meeting yẹn mi ìmọ̀ tó tì mí mo kàn lọ wọ mọ́tò kódà mo ti wọ mọ́tò mo ti fẹ́ délé sà kí n tó rántí pé olóyè dẹ̀ ní mọ́ bọ̀ mọ́tò Ìbàdàn ló yẹ kí n wọ o. Mo ṣe wá pé bàbá mo ti gbàgbé ẹ̀dá kan mọ́bìnrin yìí wà bá yín lọ́la o. Ìyẹn alẹ́ on the 30 ẹ pé program yìí alẹ́ on the 30th mo ní fídíò kan tí mo fẹ́ fi hàn yín bí sẹ́ẹ̀ ẹ̀yin tí òye òye tó ṣẹlẹ̀. Mo dẹ̀ débí tí mò ń gbé jẹ́jẹ́ mi nílùú Àkúrẹ́ mi jẹ́jẹ́. Mo bá àṣepàdé títí tó fi di bí aago 11 àṣepàdé bá ti fẹ́ rìn bá ti fẹ́ mú. Ìgbà tó máa di bí aago kan mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi kọ́ gbọ́ngàn wọ́n ti àtàkì ilé olóyè o wọ́n ti àtàkì ilé olóyè o kí lẹ ṣe kí lẹ wò kí lẹ mọ̀ kí lẹ rí kí lẹ ṣe àtàkì ilé olóyè èmi ò gbọ́ ẹnìkan. Mo wá bẹ̀rẹ̀ sí ní pè àwọn tí mo mọ̀ kan wà nínú ilé yẹn mo bẹ̀rẹ̀ sí ní pè wọ́n àṣàwọn fúnra wọn ti ń la inú iná kìnìún ti fẹ́ gbé wọn lásán kìnìún Nàìjíríà lọ́wọ́ ìbọn tó ń ró lákọlákọ pàpàpàpàpà pòpòpòpòpò pàpàpàpàpà pòpòpàpòpàpòpàpà lọ́wọ́ ìbọn tó ń ró lákọlákọ. Mo bẹ̀rẹ̀ sí ní pè mi ò rẹ́nikẹ́ni pè. Ẹnìkan bá sọ fún mi pé Lady K ṣe prógrámù pé mo dẹ̀ mọ̀ pé Lady K wà ń bẹ̀. Sẹ́ẹ̀rí ajá tó lọ ní ẹkùn tó bọ̀ òun ni Lady K jẹ́ àtàwọn omíyalé ó wà lára tí mo rò nígbà tó omíyalé tó fi ṣàṣemáṣe tó lọ. Lady K ajá tó wọlé ẹkùn tó bọ̀ ni.
akíkanjú obìnrin ni ìbámu ṣẹlẹ̀ ní ké àbámu mọ tó ṣẹlẹ̀ nínú ibẹ̀ torí àwọn tó lọ bẹ̀ wọ́n deny yẹn. The DSS would deny it because their intention was to go and kill. Àwọn tó dẹ̀ ṣiṣẹ́ yẹn máa dárúkọ wọn fún yín lẹ́nìí. Ẹ gbọ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn mo ní máa dárúkọ wọn fún yín lẹ́nìí. Oyè àwọn tó wà nínú ìpàdé tí wọ́n ti pinnu pé go and do it. Don't give order. Máa dárúkọ wọn fún yín lẹ́nìí. Ẹ pín. Pàápàá ìbọn bẹ̀rẹ̀ sí ní ró lákọ. Mo wá switch sunline. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń dé? Okay, let us see what happens. Mo wá rí fídíò yìí. Ẹ gbọ́. Máa gbọ́dọ̀ lọ nílẹ̀. Alẹ́ ọjọ́ yẹn òun ni Lady K ṣe fídíò yìí o. Ẹ sáà farabalẹ̀ fún. Ẹ jọ̀ọ́ bàbá wa ṣí ẹ àwọn sójà ti àtàkì wa àwọn sójà ẹ jọ̀ọ́ máa ṣí ẹ ilé Chief Sunday Igboho àwọn sójà ti sọ̀rọ̀ àti gbogbo ilé wọn yìnbọn gidi ní báyìí ẹ jọ̀ọ́ bá wa ṣí ẹ bá wa pass information yẹn fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ jọ̀ọ́ mi ò lè bọ́ ta bọ́ inú lẹ́yìn mo ṣàwà báyìí please let me to. Tẹ ẹ bá gbọ́ pọ̀ ìbọn wọn ló ń dún yẹn o bóyá kí n gbé padà kẹ́ ẹ gbọ́. Share. We are under attack now. Please let all the wardrobe be informed. Please help us to notify everybody. Please call everybody to be at alert. We are under attack now. In Chief Sunday is going out. We are under attack already with Nigerian military. Confirm the leg. Àwọn sójà ní Nigeria sójà. Ìbọn wọn lè ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi nìkan. Ẹ mọ̀ pé tó bá wà lẹ́nu ikú kò sí tí ò ní sọ. Ẹ farabalẹ̀ gbọ́ tí Lady K sọ. Ó ń wo ikú bí eléyìí ni o. Because ìbọn tí wọ́n yìn sẹ́ni wí ẹni ẹni tí ìbọn bá bà ó kú gbé wọ́n yìn ní tarara straight bullet ni wọ́n yìn pàpàpàpàpàpà síbẹ̀ yìí kan gbọ́ ẹ gbúrò ẹ bá Lady K lọ Mọ́remí sọ̀rọ̀. Tom ẹ bá wa ṣí ẹ máa bá wa pass information yẹn everybody wà alert àwọn warrior kí gbogbo wọn wà alert àwọn tó bá lè máa move bọ̀ bá anywhere tó bá wà confirm gidi ni o ìbọn ẹ̀ gbọ́ tó ń yìn gidi yẹn. Àwọn Nigeria sójà lélẹ̀ please let me to share Chief Sunday Igboho ilé olóyè Igboho ṣe ń gbọ́ ẹ kúrò bọ ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi pariwo fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn Nigeria military wọ́n ti wá àtàkì wa ẹ jọ̀ọ́ this to two ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wọ́n ti yìnbọn more than 10 minutes ó yẹ kí n ti gbé sí live látẹ̀kọ̀ but I want to confirm láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó wá sí live kí n má bàa fún yín ní wrong information. Àwọn Nigeria sójà ni wọ́n kó táǹsì wọ́n surround wa ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wọ́n dẹ̀ yìnbọn gidi níṣẹ́ ṣeré ẹ bá mi máa ṣí ẹ̀ ẹ jọ̀ọ́ bá mi máa ṣí ẹ̀ ẹ bá mi ṣí ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nílé lóko gbogbo èèyàn àwọn tẹ bá lè jí ẹ jí wọn ẹ bá mi ṣí ẹ̀ confirm mo sọ fún yín ẹ jọ̀ọ́ àtọ́jú ohun lèmi náà ti gbúrò ọ̀bọ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní pé everybody lórí phone pé kí everybody wá. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún gbogbo pàtí Lady K ń sọ̀rọ̀ yìí àwọn sójà yẹn ò tí ì mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe program ó ti gbé sí live báyìí o àwọn èèyàn ti ń wò live gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń wò wọ́n ti rí pé nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ilé olóyè mi ìbá máa fi àwọn kọ́mẹ̀ǹtì tó jáde ńbẹ̀ mi ìbá máa fún yín tó bá yẹ pé direct ni mo ń wò máa fi kọ́mẹ̀ǹtì yẹn máa fi hàn yín mú bọ̀ náà. Ìgbà tí mo dẹ̀ máa confirm sí àwọn sójà mi ì lè bọ́ síta o but confirm lele everybody ìbọn náà ní èdèdè yẹn kì í ṣe kékeré ọ̀sán láǹdì wa ni so ẹ bá wa ṣí ẹ Nàìjíríà sójà ni o àwọn ìjọba location náà ni tó bá ti kúkú máa dàrú látòrí kó dàrú tó bá dẹ̀ máa níyànjú kó níyànjú ó ti ṣẹlẹ̀ nìyẹn mi ò lè bọ́ síta obìnrin ni mí wọ́n ní kí n má bọ́ síta kò sí kí n gbé lọ sí live kí n jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ PA bàbá ti confirm fún mi sí pé àwọn sójà ni so ẹ jọ̀ọ́. Mi ò mọ bó ṣe pọ̀ tó
Mọ́remí rọra ó yọra gbójú síbi wíńdò ó yọjú kọ́ máa là jẹ́ pé wọ́n ti gbé nǹkan bọ̀ ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rí ni ẹjá máa fẹ̀rí sí i ká mú ẹkún kúrò torí oore tọ́lọ́run ṣe wá lọ́jọ́ náà oore ńlá ni. Tá a bá ro inú wa láròjinlẹ̀ tá a rò lọ wájú tá a rò wá sẹ́yìn a mọ̀ pé ọlọ́run pàpà ṣe wá lóore. Àwọn tí wọ́n lọ ọlọ́run kò dẹlẹ̀ fún wọn mi tí ì dẹ́ gbọ́ ẹ sì máa fọ́dà mọ́. Ọ̀tún wọn lọ ti sọ̀rọ̀ àdé wa pé àwọn sójà ni kọ̀ǹfàmù wọn fún yín ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ bá wa jí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ̀. Ó yọjú kọ́ bá lọ gba tẹ̀yìn. Ṣé ti rí Nàìjíríà ẹ jọ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ní kọ́ọ̀tì broadcasting yóò dìgbà tí n bá tó get to the root wọ́n ní kí n má bọ́ sí abọ̀ kí n gbé lọ sí live kí n jẹ́ káwọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe ṣeré o gbogbo létí bọ́ta wọ́n ti fèsì wọn ọ̀pọ̀ tí mi mọ̀ yà àwọn sójà tó jẹ́ o mi mọ̀ bọ́ ṣe pọ̀ tó o àmọ́ wọ́n sọ fún mi wípé àwọn sójà ni wọ́n dẹ̀ ti surround wa so wọ́n release gidi ni tí ò ṣe ṣeré ẹjọ́ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ jù. Màámi Bùnmi wà mo kí yín ẹ káàbọ̀ ẹ ṣe gan màámi ó tó ọjọ́ mẹ́ta ẹ ṣe mọ́mì mi ẹ kú àdúró tì. Ṣé ẹ rí kò sí bí Lady K ṣe fẹ́ wà nù yàrá yẹn tó fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ kódà àwọn Démọ́lá omíyalé tó wà nù ilé wọn ò tí ì mọ ohun tó ń ṣẹlẹ̀ wọn ò mọ àwọn tó wá síbẹ̀ ọ̀ǹtì tó dàbújá náà ṣẹ̀mọ́ pé àwọn tó ń gbéṣẹ́ rán ní United Forces ló wá síbẹ̀ mo sọ bí mo ní màá fún yín ní bó ṣe ń lọ àwọn forces tó wá bẹ̀ army ọlọ́pàá àti DSS wọ́n jọ wá ṣiṣẹ́ òun ni o mo ń bọ̀ níbi tí mò ń lọ. Ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ láti wà under attack nílé ti Sunday Igboho mi mọ bó ṣe pọ̀ tó o mi mọ bó ṣe pọ̀ tó mò ń là fún mi o mi mọ báwọn sójà yẹn ṣe pọ̀ tó o ṣé ń gbọ́ bọ̀ wọ́n yin gidi ni ṣé ń gbọ́ gidi ni ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ gbé lọ YouTube ẹgbẹ́ lọ ìwé ẹ̀ kí gbogbo èèyàn tètè mọ̀ àwọn tó sùn kan jí ẹgbẹ́ máa bá wa ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ àti wà under attack nílé ti Sunday Igboho. Ó kù ọjọ́ mẹ́ta péré tá a fẹ́ lọ sẹ́kọ̀ọ́ ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọlé ọkọ̀ àwọn warrior náà ti lọ fèsì wọn ta ìlú ọ̀pọ̀ wọn lẹ̀ ń gbọ́ ẹjọ́ ó bẹ́tà àwọn warrior tó bá wà tó sí ẹjọ́ ẹ jẹ́ kó wá fèsì wọn níta ìta lọ́gbà àwọn tó lè wọ̀ kọ́mọ bó ṣe máa rìn according to ọkọ tó sọ fún mi sìn wọ́n ní wọ́n sọ náà fún wa ìbínú já ìbá ló ń pè why calling me pè sórí fífẹ́ WhatsApp ẹ má pè sórí messenger òun ni mò ń lò. Ọjọ́ burúkú èṣù gbomi mu bad day Satan drink water. ẹjọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior wa ó ń pọ̀ kí ní tí mo gbọ́ ọ̀bọ tí mo gbọ́ ìpọ̀ kọjá bẹ́ẹ̀ I don't know problem but mi ní agbọ́dọ̀ mú wọn ni wọn gbọ́dọ̀ escape gbogbo wọn tó bá wá ògùn ẹlẹ́jà ń tà èmi mọ̀ wípé tí wọn tó máa ṣẹlẹ̀. Ṣé ẹgbọ́n kan tí Mọ́remí sọ akọni obìnrin ó ní ẹ máa mú wọn ní owó òde lọ ìdí tó fi sọ bẹ́ẹ̀ ó sọkọ akọni kò dẹ̀ mọ iye àwọn tó wà ń ta kò mọ bó ṣe pọ̀ tó kò mọ iye mọ́tò tí wọ́n kó wá 40 buses ẹ mọ kankan 40 vehicles bus wọ́n gbé nọ́ọ̀sì dání believe wọn ni pé olóyè máa dojú ìjà kọ wọn ó máa bá wọn yìnbọn síra wọ́n máa pa lára wọn wọ́n á lè attend wọ́n gbé ambulance wọ́n gbé nọ́ọ̀sì sínú àti doctor tó máa attend sẹ́ni kankan tó máa ṣe léṣe nínú wọn gbogbo ẹ̀ náà wọ́n complete ẹ̀ wá bẹ́ẹ̀ ni wọ́n múra ogun wá ní. ẹ̀yin ò ṣe mọ̀ Mọ́remí wà nù ilé ìdìbẹ́ gbọ́ ọ́nà ní kò má jáde òun ò má kankan ó kẹrù páwọn díẹ̀díẹ̀ ni òun sọ̀rọ̀ báyìí ó ní wọn ò gbọ́dọ̀ escape a gbọ́dọ̀ mú wọn ni. Mọ́remí. wọ́n tún náà gbọ́dọ̀ sá lọ pé láti gbàgbó. ṣé ń gbúrò. ìbọn ló dùn yẹn o lára gate. ibi ti paná rúùmù mi o. ẹ ti bọ́ ó paná. ẹjọ́ bá wa ṣe é Jésù
ẹjọ́ náà ẹ bá wa ké sáwọn èèyàn tó máa sọ̀pọ̀tì o ẹjọ́ o ẹjọ́ o ẹjọ́ o lórí ìjókòó. Mọ̀rẹ́bí ti paná Lady K ṣé ẹ mọ ibi tí mò ń lọ gangan ni pé tí ò bá ṣe Lady K yìí sẹ́ẹ̀
ẹ má bínú sí wa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá iná yẹn kàn déédéé lọ ní ẹ ní bínú ẹ dákun ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín iná yẹn kàn déédéé lọ ní so ẹ bá mi pín ètò yẹn padà ẹ má bínú Bozino from Ghana, God bless you, thank you. Adéyẹmọ Ayọ̀mídé ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta. So gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ. Ẹ má pè sórí messenger, ó disturb fóònù tí mo fi ń broadcast ẹ jọ̀ọ́, please help me to share it. Thank you, my please, we just need to inform people. I know nothing is going to happen. Nothing is going to happen, but people have to know what is happening now. This is Totu. Totu lóru. Ṣé ń gbúrò? Totu lóru ó ti paná lédíkè ti paná gbogbo bí kò pọn dandan kẹ wò ó ti àrọ̀rọ̀ ayọ̀jú díẹ̀ ni ẹ sáà máa gbógun ẹ̀. My mommy, Bumi one. Thank you. Ẹ ṣeun Bumi one. Mo fi títóbi ìdánwò ọlọ́wọ́ bá bẹ̀ yín. Ẹ bá wa ṣí ètò yìí. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀ kan tó ṣẹlẹ̀ nílé tí Sunday Igboho báyìí. A ti wà under attack pẹ̀lú àwọn Nigerian military. Ìyàwó àdúgbò owó ọjà máa bó ṣe ń lọ níta. Ó dà gbọ́ pé wọ́n ní àwọn sójà. Torí ìbọn yẹn. Ẹjọ́ torí Ọlọ́run. Bad day, Satan drink water. Ọjọ́ burúkú èsì gbómi mọ́tò. Ẹjọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior please. A ní ìdí gbogbo wọn bíbá ẹjọ́. Èmi mo mọ̀ kó tó ṣẹlẹ̀ bíbá ẹ sìn please. I've done that. Ẹ wò kọ́ tí mo ṣe gan nìyẹn. That's why tí mo fi switch off iná. Ẹ jọ̀ọ́ bá mi share. Ẹ mú ti life flat. Ó kọjá bẹ́ẹ̀. Wọ́n fáyà ló lé gidi gan ni. Ẹ jọ̀ọ́. Ẹjọ́ ó kọjá ṣeré please. Ẹjọ́ ẹ bá wa ṣí ẹ bá wa ké sí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ bá wa jí gbogbo wọn ó ti ṣẹlẹ̀ báyìí eléyìí ò ṣe bíi tìjọ sí ẹjọ́ confirm wọn lélẹ̀ àwọn Nigerian military ni ó kọjá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìṣọ́ tó fi ń yìnbọn yẹn sínú compound gbogbo àwọn olóyè yẹn ti bọ́ta wọ́n ti fèsì wọn in fact mi lè ṣàlàyé bí ìbọn yẹn ṣe wọlé fún mi lè gbé àlọ́nà mi lè pọ̀ ẹjọ́ ẹ bá wa ṣí ẹ á ti wà under attack báyìí àwọn tó bá wà nítòsí káwọn náà lè wá support please ẹjọ́ ó kọjá ṣeré please. Ẹjọ́ bá mi máa ṣí ẹ mi ò lè tọ́nà ọmọ rúùmù mi mọ́ mo ní láti pa iná ẹjọ́ ẹ bá wa máa ṣí ẹ bá wa ké sí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ilé Chief Sunday Igboho wà under attack báyìí I've done that Uncle Ola I've done that kódà ẹ wò kò ṣe é fẹnu sọ but I've done that ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ má máa wò wọ ẹ̀yin abiyamọ ẹ má máa sùn ẹjọ́ ẹ má sùn yes it's at home ẹjọ́ ẹ bá wa ṣe ẹ bá wa ké sí gbogbo àwọn warrior kí gbogbo wọn máa bọ̀ kọ́ wá support so that àwọn lè capture àwọn tó ń bọ̀ láti ìta wọ́n lè mú wọn láti ẹ̀yìn ẹjọ́ bá wa ṣe ẹ fún gbogbo àwọn warrior Yorùbá nation yes ẹ jẹ́ kọ́ mọ̀ pé yes àwọn ẹgbẹ́ wà lákọ̀ọ́. Thank God pé everybody will soon. Even me myself, me, this smoke lie down sórí bẹ́ẹ̀dì mi. Ni mo ṣáà ń gbúrò bọ̀ yẹn. Òun lẹ ń gbọ́ yẹn. Ẹ jọ̀ọ́, àwọn warrior wọn náà ti ń gbìyànjú but notwithstanding náà. Ẹ gbọ́dọ̀ wá support wọn gbogbo ẹ̀yin warrior ọmọ kan ilẹ̀ káàárọ̀ oòjíire. Tí ẹ kí ṣọmọ àlè, ẹ jọ̀ọ́, ẹ bá support ẹ̀yin tẹ́ bá wà nítòsí. Àmọ́ kó ti bọ́ sọ́wọ́ òru bí 2 o'clock now. Wọ́n ti dé láti nǹkan bíi láti 10 to 2
ni wọ́n ti ń yìnbọn yẹn ni wọ́n ti dé tó ti ń gbá géètì kó tó di kó bẹ̀rẹ̀ sí ní release. Ẹ jẹ́ bá mi máa share, ẹ bá mi máa share, jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. A sọ fún yín pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó ti kọjá ṣeréṣeré. Nigerian government wọ́n bá wọn mú ṣeréṣeré. Ẹ̀yin tẹ́lẹ̀ sanwó Nàìjíríà, you see my life. Ṣé bó ṣe fẹ́ wù wá rán ni kí wọ́n pa gbogbo wa tó àgbọ́dọ̀ sọ̀rọ̀, àgbọ́dọ̀ sọ anything. Ẹ̀tọ́ wa là ń jà fún, àbá wọn fa wàhálà, àpá innocent soul. Àwọn tó wá. Sẹ́yìn fúnra ara yín rí in tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Wọ́n tó wá pa innocent soul tó ń gbèdé ayé àlàáfíà, ṣé yẹn ló dá? Ṣé àwọn tó wà nínú ilé lọ́jọ́ náà wọ́n gbogbo ìgbà tí Lady K tó ń sọ̀rọ̀ tó ń ṣe fídíò yìí mo ń fọ́lù ẹ̀ because bó ṣe bọ́ sọ̀rọ̀ tí mi ò rẹ́ni tẹ́ni bá sọ̀rọ̀ ń bẹ̀ ẹnìkan tí mo rí pè lọ́jọ́ náà òun ni pẹ̀lú mi mo pe pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ti àtàkì àwọn ohun in tó sọ ọmọ mi yẹn tí mi fi rí pé bá sọ̀rọ̀ mọ́. Ó dàbí àwàdà gbogbo bàtí Lady K ń ṣe yìí wọ́n ti wọlé wọ́n ti bà nǹkan jẹ́ wọ́n ti pa àdògán wọ́n ti pa àfáà wọ́n pa mbẹ̀ wọ́n ti ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní òye tó ṣẹlẹ̀ mbẹ́ òde ẹ̀yẹ akọni làdògán lẹ́yìn tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tá a lọ kò sí ò lè fi fídíò yẹn hàn ọpọlọ àdògán ó wà lẹ̀ igi odó tí wọ́n fi fọ́ gbogbo gíláàsì mọ́tò tó wà nílé yẹn ọmọ ọdún yẹn lọ fi lu orí àdògán náà fi lù fọ́. ṣé mo pé àti DSS àti army obey the last order ni wọ́n tẹ̀lé àṣẹ tó fún wọn ní pé ẹ lọ bẹ̀ ẹ jẹ́ bẹ̀rù ẹ lọ bẹ̀ go there and jẹ́ bẹ̀rù ẹ jẹ́ ìbẹ̀rù tó bá ń ṣe ẹ mú wọn àwọn tẹ bá fẹ́ mú ẹ mú àwọn wọ̀nyẹn anybody tẹ bá bá ń bẹ̀ obìnrin àwọn ọ̀nà bring them but àwọn báyìí ẹ jẹ wọn rún ẹ pa wọn lápá fún wọn débẹ̀ lẹ́yìn tí incident yẹn ṣẹlẹ̀ tó padà lọ gbogbo àwọn òkò ìbọn tó bá níbẹ̀ ẹ lè bá lọ́wọ́ ọlọ́dẹ ẹ lè bá lọ́wọ́ ọmọ ìta sophisticated weapons ni wọ́n wá lò níbẹ̀ wọ́n múra ogun wá torí bó ṣe gbúrò olóyè wọ́n ti gbàgbọ́ pé ilé ìmáà fèsì wa ṣé Mọ́remí tó ń sọ̀rọ̀ òun nìkan ló lórí ọ̀fẹ́ nínú gbogbo àwọn tó wà nílé yẹn tó ṣe fídíò ó wà lára kan tí wọ́n ṣe mú tí wọ́n ṣe fi sílẹ̀ tí wọ́n ṣe tì mọ́ ibẹ̀ pé wọn ò ní yọ̀ǹda ẹ̀ torí pé kí ni òun ló jẹ́ káṣírí tú tó fi mọ̀ fáwọn ni tí ìbá ṣe bẹ́ẹ̀ ni tó bá yẹ pé òun ò rí fídíò ṣe di ọ̀la ó ṣeé ṣe ká má mọ àwọn tó wá ṣàkọlù yẹn wọn ò ní disclose ẹ̀ fáwọn ni wọ́n dẹ̀ pa wọn tó pa wọ́n pa gbé wọ́n pa Bọ́lá Ìgè di ọ̀la wọn ò bẹ́ni tó pa wọn ò rí wọn o. Former Minister for Justice. No justice for Minister of Justice. Wọn ò ní jẹ́ kán mọ̀ Lady K ló tún wọn síta. Wọ́n fi rí pé ọ̀rọ̀ yóò sí nǹkan tá a fẹ́ ṣe sí mọ́jú pé ká jẹ́wọ́. Àwa la lọ ṣe. Nǹkan bá fẹ́ ṣe kán wá ṣe. Àwọn tó ṣiṣẹ́ agbára wà lọ́wọ́ wọn agbára ìjọba wà lọ́wọ́ wọn. Malami àti Bichi àtàwọn olóṣèlú kan àwọn ni wọ́n jọ ṣèpàdé yìí o tí wọ́n jọ kọ̀ǹpútù pé ẹ lọ ṣàkọlù síbẹ̀ kò gbọ́dọ̀ lọ sékòó kò gbọ́dọ̀ wọ Èkó ṣèbó ń lérí pòun lágbára ni ẹ jẹ́ ká wo agbára tó fẹ́ ṣe ẹ jẹ́ ká wo bó ṣe fẹ́ lo agbára ẹ̀ náà ibi tí mo wá ń lọ mo rí ọ̀pọ̀lọpọ̀ tó ń kọ̀m̀plé jẹba lágbára ní Sunday kò yẹ kó lè ṣe bẹ́ẹ̀ yẹn ó yẹ kó jà ó yẹ kó ṣe Yorùbá pé ó ní mọ̀jàmọ̀sálà mọ̀ kíkanjú mo sọ fún yín gbogbo yín lẹ mọ̀ tó bá jẹ́ pé Sunday fẹ́ jáde ọjọ́ yẹn kó jà ó lè jáde kó jà ó ṣeé ṣe ká ọlọ́pàá
DSS tàbí sójà tó wà bẹ̀ yẹn a lè rí 3 4 nínú wọn tó máa sùn takú confam a lè rí 4 5 tó máa kú tábà lọ ṣùgbọ́n tí Sunday Igboho bá wà bọ́ sọ́wọ́ tó kú ńkọ́ kò mọ̀jà ó mọ̀jà kò mọ̀ sá ni wọ́n ń pe irú ẹ̀ Yorùbá dẹ̀ ní akíkanjú tó mọ̀jà tó mọ̀ sá àwọn yẹn là ń pè lákíkanjú ṣùgbọ́n akíkanjú tó mọ̀jà tí ò mọ̀ sá irú wọn máa ń bógun lọ ní. pọ́ìntì kan nìyẹn mo fẹ́ kẹ́yìn tẹ́ ẹ jẹ́ Tọ́mọ̀sì ẹ̀yin ìkà ẹni Sunday yẹn lẹ́nu jù ó gbéraga jù kí ló dé tí ò lè ṣe tí ẹ bá pẹ̀lú little video tẹ́ wò yìí tẹ́ ẹ gbọ́rọ̀ ìbọn yẹn ní kíkankíkan tí Sunday Igboho bá lọ mọ́ àwọn pípù yẹn lọ́wọ́ nínú ilé yẹn ó yẹ kẹ́ ẹ gbóṣùbà fọmọkùnrin yẹn pé ọkùnrin ni ẹ́ ṣé ẹ rò bóyá cartridge náà kó wá bẹ̀ ni àbí sakabula lẹ́rò pọ́n kó wá bẹ̀ tàbí old AK-47 lẹ́rò bí àwọn kó wá bẹ̀ ni AK-47 tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá wọ̀nyí àbí lè tó wà lọ́wọ́ sójà ẹ rò bóyá òun náà kó wá bẹ̀ ni correct ìbọn ni ìbọn tí búlẹ̀tì ẹ máa ń kù gidi yẹn ni òun náà kó wá bẹ̀ torí wọ́n bìlíìfù pé táwọn ń bọ̀ wá bá ní agbára kì í ṣe pé Sunday ò lè kojú wọn á kojú wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí la sọnù á kojú wọn á dẹ̀ yìn wọ́n débì kan àárín nínú wọn tá balẹ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ sọ fún ni pé má jà because Ọlọ́run ló pe Sunday Igboho tó fi iṣẹ́ yẹn rán kò pé láẹ̀ tí mo fẹ́ kọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ nìyẹn Sunday Igboho sọ pé òun jọ lọ́hùn tó rọ́pọ̀lọpọ̀ yín mẹ́sẹ̀gì wa àti gbé Sunday Igboho yẹn àti pọ́n léjù àti gbé gẹ́gẹ́ àgbé gẹ̀gẹ̀ máa gbé gẹ́gẹ́ máa gbé gẹ̀gẹ̀ olóore ni Sunday Igboho fọmọ Yorùbá eléyìí tí Sunday Igboho ṣe tó bá jẹ́ pé díọ̀ ti ṣe Kútì tó bá ṣe irú ẹ̀ á níbi tá a ti jọ máa ti ìrìn àjò yìí olóore ni ọmọ Adéyẹmọ jẹ́ sí ìran Yorùbá ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ nínú àwọn ìjà tọ́mọ Adéyẹmọ ń jà nínú gbogbo tó ń pariwo ṣé kò ń délẹ̀ báyìí ni ṣé kò fara hàn ni ó là máa dúró àbáyé ṣe mọ́ Nàìjíríà ń roko ẹ̀ náà mo garanti yín ni tọ́dún ìbá máa parí tí Nàìjíríà ò bá ti pín fúnra wọn mo sọ pé mo fúnra wọn náà máa fúnra wọn lókùn jẹ fúnra wọn náà máa pín ọmọ Adéyẹmọ ti sọ gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ ìbéèrè tí mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ṣe bí Sunday lòun lágbára ìbéèrè tí mo fẹ́ kẹ́ béèrè lọ́wọ́ ara yín gangan ni pé kí ni ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ gangan tí wọ́n fi wá àtàkì ẹ̀ nínú ilé. ẹ má gbàgbé pé Nàìjíríà lófin constitution tí wọ́n ń follow constitution yẹn dẹ̀ fàyè gba anybody láti protest constitution yẹn fàyè gba anybody láti ṣe peaceful protest láti fi ẹ̀hónú ẹ̀ hàn fún ìjọba kò sí tó burú ẹ̀ òfin ló back it up that is why tá a fi ṣe that same protest rally tá a fi ṣe nìbàdàn tí ò séwu àkọlù ọlọ́pàá ò kọlù wá kò dẹ̀ sẹ́ni tó lọ rìpọ́tù pé wọ́n jí mi lówó gbé tàbí wọ́n jí mi lówó lọ tàbí wọ́n jí mi lọ́mọ gbé lọ. a kúrò nìbàdàn a lọ sọ́ṣogbo kò sẹ́ni tó sunkún pé kóhun sọnù àkọlù ọlọ́pàá ò kọlù wá àkọlù sójà ò kọlù wá. òfin yẹn ló bá kí wá dàbí lọ Abẹ́òkúta adára lábẹ́òkúta àkọlù sójà ò kọlù wá òfin yẹn ló bá kí wá tá a fi ṣe l'Ákúrẹ́ a shut odindi state we shut it down even the governor is amazed pé síbi mo mọ tí mo gbọ́ èmi mo mọ nǹkan tí mi gbọ́ nígbà tí mo wà lọ́dọ̀ commissioner police tó tí ó ń pè lójú mi ó ń pè gómìnà tíyẹn ó dẹ̀ bí tí gómìnà sọ mi ní sọ̀rọ̀ kọ́lọ́n kó dẹlẹ̀ f'Akérédolú púpọ̀ lára tí mo fi admire Akérédolú kó tó di pé ìyàwó ẹ̀ ti bàlàbàlà ń ba ìjọba ẹ̀ jẹ́. ṣèbọn ní tá a gbọ́ òfin yẹn ló bá ti wá
àṣerálì wa peacefully l'Ondo state kò sẹ́ni tó jà sẹ́ni tó bà nǹkan jẹ́ àtúngbéra lọ Èkìtì àtúnṣe the same thing àkọlù sójà àkọlù ọlọ́pàá àkọlù DSS. ó ṣe wá jẹ́ pé ńgbà tó tó àkókò tó yẹ ká lọ sẹ́kọ̀ọ́ lòfin yẹn ò wá gbàkí wa mọ́. mi ìfẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ jù ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìpàdé tí wọ́n ti conclude wípé ẹ jẹ́ ká mọ́ ọmọkùnrin kúrò tá a bá mú kúrò ó máa dènà dè wá ó máa ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́. nínú ìpàdé yẹn àwọn olóṣèlú kan wà bẹ́ẹ̀ tọ́jú ọmọ Yorùbá tí wọ́n mọ̀ sí pọ́nbélé. Malami tó jẹ́ attorney general ńgbà yẹn Minister of Justice ó mọ̀ sí nígbà yẹn. Bíjí ló ń jẹ́ ẹni tó jẹ́ ọ̀gá fáwọn DSS ńgbà yẹn wọ́n jọ jókòó ni wọ́n jọ ṣe ìpàdé yẹn. Muhammad Daura ó wà bí ìpàdé yẹn wọ́n jọ ṣe ni. Sultan of Sokoto wọ́n wà bí ìpàdé yẹn inú ilé ẹ̀ náà ti ṣe ìpàdé yẹn. má ṣe òun lóògùn má mọ̀ má ṣe lóògùn má mọ̀. tẹ́ ẹ bá lẹ́ ṣe pamọ́ ẹ kàn ṣe pamọ́ mi àṣepamọ́ kan ò sí. kò sáṣepamọ́ kankan bì kan ìtẹ́ ìṣepamọ́ ó máa fara hàn ó ti fara hàn sí nìyẹn tí ń tú. ọmọkùnrin tó gbógun ti Fúlàní ẹ jẹ́ ká wọ́n gbọ́dá sọ̀rọ̀ ẹ̀rù kí ni ká ṣe wọ́n gbá wọn lóṣèlú wa kan mọ́ra wọ́n gbé wọn mọ́ra wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ọ̀rọ̀ sí wọn lórí wọ́n kó sí wọn lórí wọ́n ṣe wọ́n dẹ̀ carry out iṣẹ́ yẹn. wọ́n attack lọ́jọ́ láì ọjọ́ ẹkú ọjọ́ ayọ̀ ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ wípé síbẹ̀síbẹ̀ wọ́n dẹ̀mí àwọn méjì légbodò. ẹ jẹ́ kí n sọ àṣírí fún yín tó bá ṣe pé Lady K ò gbé fídíò yìí jáde kán mọ̀ ìpáwọn èèyàn wá bẹ̀ gbogbo àwọn tó pààkì lọ nínú ilé yẹn wọ́n lè lọ pa wọ́n dànù wọn ò lè ní jẹ́wọ́ pa wọn ni ṣé bí Nàìjíríà ló bà káwọn ló rán wọn níṣẹ́ àìmọye irú ẹ̀ tí Nàìjíríà ṣe ẹ kàn discover ọlọ́pàá wá jáde wọn náà ti ń wá wọn we have been investigating we have been hunting the people that carry out that thing. ìjà máa gbọ́ nìyẹn tí ọ̀run tó pin oyin ayé á fi dé lẹ́ẹ̀mọ́ gbọ́ wo nínú àwọn tó wá ṣiṣẹ́ ìjọba mọ̀ fáwọn ló ṣe ẹni tẹ́ ẹ fẹ́ràn pé kó lọ investigate òun fúnra ara ẹ̀ part of them ní. wọ́n dẹ̀ perfect ní tán fẹ́ ṣe kò sí ní tá ṣẹlẹ̀ wọ́n pa Bọ́lá Ìgè kò sí ní tó ṣẹlẹ̀ wọ́n pa Tolúlọpẹ́ Arótilẹ̀ wọ́n pa kò sí ní tó ṣẹlẹ̀ nothing happened. wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá yanjú wọn dànù kò dẹ̀ sí ní tó ṣẹlẹ̀ wọ́n ń wádìí náà sọ we are still investigating. ṣẹ́rí ọjọ́ yìí ọjọ́ ẹkún ni ọjọ́ ayọ̀ dẹ̀ ni ọjọ́ tí a lè gbàgbé láéláé ni ṣé bẹ́ẹ̀ mi ń sọ tèmi fún yín pé Ọlọ́run lé ikú kúrò lórí mi ni torí lọ́jọ́ náà lọ́hùn mò ń sọ mò ń tún sọ tó bá ṣe wípé wọ́n pàdé Ọláyọmí Kóìkí níbẹ̀ mo fi gbogbo ẹnu sọ fún yín pẹ̀lú ìdánilójú ó ṣàlẹ́ni tó já mi sí tó sọ fún mi pé ibi báyìí náà ti parí ìpàdé ṣé mọ̀ pé bó bá jọmọ Yorùbá tó wà ní DSS bó ṣe máa ṣe rèé ó lè sọ̀rọ̀ bàbá give order lójú ẹ pé kán pàyà ẹ you have no right to speak. bó o bá jẹ́ army obey last order ni wọ́n bá ní lọ ìlú ẹ kán ní ẹ lọ jẹbẹ̀rún ó ní choice wàá lọ jẹ ìlú yẹn ronú ìlú tó ti bí ẹ except tó bá fẹ́ commit suicide torí pé o ò fẹ́ kó ṣojú ẹ ó lè sá tó o bá sá tó bá ní kó o lọ jẹ ìlú ẹrú tó o bá sá pé o ò lè lọ it is called abscondment ẹ̀yin sójà ẹ sọ fún mi pé rọ́bù bá àpọ́nlọ́ abscond mo dẹ̀ gbọ́ pé ìjìyà ẹ̀ is dead penalty is dead ìwọ́n tó bá abscond wọ́n máa pa ẹ́ nínú iṣẹ́ sójà mi ò wá mọ̀ bóyá ó wà applicable to DSS ṣùgbọ́n nínú iṣẹ́ sójà when you abscond bóyá wọ́n rán ẹ lọ sójú ogun kan wá sá ikú ni o
wọ́n máa pa ẹ́ ní o gbogbo ẹ̀ ló ti sáìn níjọ́ tó di sójà. So tó bá give order yẹn ó ṣòro kán tó lè sọ jáde but later tí gbogbo ẹ̀ ti ṣe àwa gbọ́ information wọ́n fún wa ní details gbogbo bó ṣe ṣe tó. Mo sọ fún yín gbogbo ìgbà pé I'm just trying to be calm kó má dàbẹ́ ni pé gbogbo ojú wà lára wa Nàìjíríà làwa wà àrígbé sálọ. So gbogbo bó ṣe pàfẹ́ ti iṣẹ́ yẹn gbogbo ẹ̀ lọ́lọ́run padà tú àṣírí wọn. Tó bá yẹ pé wọ́n pàdé Koiki bẹ́ẹ̀ òun ti sọ pé ọdún ẹkún ọdún ayọ̀ lẹ́nìí Ọláyọmí Koiki ti di ẹni àná tí ẹ máa gbé àwa hero síwájú ẹ̀ kẹ́yìn náà máa sọ pé may the soul rest in peace. Ọláyọmí Koiki wà pẹ́ láyé wà pẹ́ ju bàbá tó bí ẹ wà pẹ́ pẹ́ bí pẹ́pẹ́ kì í pẹ́. Bàbá Èkìtì wà pẹ́ torí mi ìfẹ́ sọ pé kẹ́ ẹ máa gbó ẹ gbogbo ẹ kúrò lọ́rọ̀ pé ẹ gbó ẹ ní gbó bí ajá bàbá Èkìtì ṣùgbọ́n ẹ máa dàgbà ẹ pẹ́ láyé bí pẹ́pẹ́ ti pẹ́ pa àwọn ẹ̀fọ́ èrè gbòbí. Ọmọ Núgà ikú kan ò ní mi pa àrùn kan ò ní mi sọ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni òní màá lùlù wọjà ọlá máa lùlù wọjà lélégbèdè ńké tó fi ń dágbére fáyé o. Ó ní tòlúwa nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ nítorí tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí ìṣẹ́wọ́n mi ta ní ògbórí òkú olúwa lọ tàbí ta ní òjòkó síbi mímọ́ rẹ̀ ẹ̀ tó lọ́wọ́ mímọ́ àti àyà gbogbo ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò búra ẹ̀tàn ní ó rí ìbùkún lọ́wọ́ Ọlọ́run ní ó rí ààbò lọ́wọ́ Ọlọ́run ní èyí tí mo rí. Tí mo bá wà ń bẹ̀ lẹ́yìn ẹjọ́ náà lọ́hùn ẹ ti máa sọ pé may the soul rest in peace lẹ́mọ̀ máa sọ may the soul rest in peace. Ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ bìrẹ̀ eléyìí ọjọ́ ayọ̀ ni ó ṣe tọ́jú ẹkún torí pé àgbọ̀gán tó lọ akíkanjú akọni ni. Gbogbo àwọn tó sọ̀rọ̀ nínú ilé tó wà nínú ilé they cannot fight torí táwọn wọ̀nyẹn kó dání wábẹ̀ ìmúra wọn wábẹ̀ ó ju ogun Biafra lọ. They came wọ́n wá with ambulance with doctors and nurses in case kán bá lélẹ̀ tó balẹ̀ nínú wọn wọ́n ti believe ẹ̀ kán lè tètè gbé kán tún jẹ kán sí ìjọba. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè awàláyé ọmọ Adéyẹmọ lọ mọ́ wọn lọ́wọ́ ìyẹn nìkan kan tó yẹ̀yẹ́ yìí pé ẹ jẹ́ kankan. He escaped anyway gbọmọ yìí lọ́wọ́ pẹ̀lú gbogbo àgbá ìbọn tẹ̀yìn pẹ̀lú gbogbo pò. He was still able to escape mọ́ yín lọ́wọ́. Either ó disappear either ó gba fẹ́ǹsì sá lọ either ó gbó gba sílì anywhere tó bá wù kẹ́ ẹ sọ for the fact pé ẹ̀yin fúnra yín mọ̀ pé Sunday wà ní ilé yẹn tó dẹ̀ lọ mọ́ yín lọ́wọ́. Akọni ni ẹ Sunday ọmọ Adéyẹmọ mo gbé fún ẹ mo gbóṣùbà fún ẹ sá mo gbé fún ẹ ọmọ Adéyẹmọ akíkanjú akọni ni alágbára ni ẹ àwọn tó ń sọ̀sọ́kùsọ wọ̀nyí tí wọn ò mọ tó ṣẹlẹ̀ ńjọ́ náà bọ́lọ́pàá kan ṣoṣo bá lọ bá wọn lé wọn máa tọ̀ sí ṣòkòtò ni ọlọ́pàá ẹyọ kan tó bá lọ bá wọn nílé wọn máa tọ̀ sí ṣòkòtò ọlọ́pàá ẹyọ kan. I am not talking mi sọ̀rọ̀ ọlọ́pàá mẹ́ta o mi sọ̀rọ̀ ọlọ́pàá márùn-ún o mi tí a bá sọ̀rọ̀ DSS òde tí mo fẹ́ sọ̀rọ̀ sójà o tí mi bá wọ aṣọ sójà lásán máa tọ̀ àmọ́ ìsìnkú síra aṣọ lásán ló aṣọ lásán irú eléyìí tí mo wọ̀ tó dàbí green tó fẹ́ jọ farajọ aṣọ sójà tí bá kọjá níwájú wọn wọ́n máa gbọ̀n ní á rò pé sójà ló mọ̀. Ṣùgbọ́n ọmọ Adéyẹmọ láàárín mixture gbogbo wọn àti sójà àti DSS àtàwọn mobile police tí wọ́n wá bẹ̀ ó lọ láàárín wọn. Ẹ̀rí pàwọn kan ti do ní yẹ̀yẹ́. Wọ́n do ní yẹ̀yẹ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ìgbésẹ̀ ọjọ́ náà lọ́hùn-ún ó fa ìfàsẹ́yìn báyìí ní àjọ Yorùbá nation. Ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́
Ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀, ó mọ bó ṣe ń ṣọlá ẹ̀, ó mọ bó ṣe ń gbé nǹkan ẹ̀ kalẹ̀. Mo wá fi ń dá yín lójú lénìí pé Sunday àná tẹ́yìn rò pé ó ti kú lánàá, ọmọ Adéyẹmọ ó tún jáyé orí ẹ̀, kò dẹ̀ jáwọ́, kò dẹ̀ padà sẹ́yìn. Ó ní Yorùbá nation yìí dandan ni. Bóun ò báwa bá kọ̀tà aláṣẹ olóhùn tẹ̀síwájú, bàbá anywhere you go is a go now. Àjọṣe náà ni. Sunday ọmọ Adéyẹmọ, mo bá ẹ yọ̀, mo dẹ̀ bá ẹ kẹ́dùn. Torí ọjọ́ náà ó lè ti pọ́dún mẹ́ta lénìí, èmi gangan ló pọ́dún mẹ́ta, ṣùgbọ́n síbẹ̀ ọjọ́ tá a lè gbàgbé ni. Tí gbogbo èèyàn bá gbàgbé mi ò lè gbàgbé ọjọ́ náà. Orí màmá rántí pé Ọlọ́run gbé ibi fò mí dá, ó gbé ikú fò mí. Èyí tí mo yọ lẹ́yìn, tí bá gbọ́ pa lásán máa ti máa tọ̀. Wàá tọ̀ sí ṣòkòtò. Ìbọn tó ọ́, ìbọn ọ́. Thank you so much. Torí àkókò wa ẹ má bínú sí mi rárá, mi ò ní fẹ́ kó ju báyìí lọ torí àwọn tí ò ní data láti wò gbogbo nǹkan ti dowó Nàìjà láti lè lo data. Epo tí mo ra lé ní 10,000 ládàá sí generator, ó dẹ̀ apọ́ǹpù omi nínú ẹ̀, eléyìí tó kù lá ní kẹ́ńtàn ká fi ṣe program, ó wọ rìsáàbù lẹ́ẹ̀kan tó fi kú ni. Tó bá dọ̀la fún lọ ra mi, that is Nigeria for you. So àwọn èèyàn wa tán ń gbìyànjú tán ń wò wá nílé, agbọ́ ẹ̀yin tẹ́ wà ní diaspora yìí pé tẹ́ bá ti lè ṣe subscription yín lóṣù, àrà tó bá wù yín lẹ máa dá unlimited ní, ẹ ṣáà máa lò ó fóṣù kan yẹn ni. Ṣùgbọ́n lọ́dọ̀ tí a Nàìjà, bó bá ṣe data 50,000 o lè lò tán lọ́jọ́ márùn-ún o, kò kàn wọ́n o, wọ́n máa kà fún ẹni. Tó bá wù ẹ́ o lò tán 5 days o ti tán náà nìyẹn tún lọ ṣe mí. So data ti fẹ́ gbaṣọ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀, ó lẹ́jẹ̀ dáhùn èèyàn tó ń jẹ data fẹ́ gbaṣọ lọ́rùn wa jàmọ́ wa, data fẹ́ gbaṣọ lọ́rùn wa jàmọ́ wa, data ó ti dá. So that will be all for today. Ọmọlúkà is my name. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, mo appreciate yín, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí bàbá mi Professor Banji Akintoye, bàbá tó tó bàbá ọmọ, akíkanjú bàbá tí ò dẹ̀yìn, tí ò pàwọ́ ọmọ ẹ̀ lẹ̀. Nígbà tó kó àwọn tó kó nínú ilé yẹn, wọ́n kó gbogbo wọn lọ sí Àbújá. Bàbá ò sinmi, gbogbo everything pátá. Mo rántí ọjọ́ kan ẹnìkan pè ní owó kan rán mi sí bàbá, oníbàmí fún bàbá ní owó yìí, I think it's about $1,000 àbí kìíní kan, something like that. Mo wá change owó yẹn sí náírà. Bàbá mo ti change owó yìí, ẹ jẹ́ send ẹ sí yẹn fún mi lákàntì. Bàbá ní Ọmọlúkà, má jẹ́ send àkáǹtì, bá mi send ẹ sí Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì. Gba nọ́mbà ẹ̀ kó béèrè àkáǹtì ẹ̀ kó bá mi send ẹ sí. Torí àwọn tó wà l'Àbújá, bàbá kọ̀ owó tó yẹ kí bàbá ti san owó lé ní Kútọ́nù. Bàbá ní rárá kò jọ, bá mi send ẹ. Èmi mo send ẹ sí, rìsíìtì ẹ wà lọ́wọ́ mi tí mo send ẹ sí Ọlájẹ́ngbésì. Bàbá ní bàbá yẹn ká mú tẹ̀gàn kúrò, kò sẹ́ni tó perfect, kò sẹ́ni tó dáa tán. Ẹ mú tẹ̀gàn kúrò lórí ọ̀rọ̀ yìí. Bàbá l'Akíntóyè, Professor Banji Akintoye, bàbá ni. Ó dúró ti Sunday ọmọ Adéyẹmọ, ó dúró tán, ó dúró ti gbogbo Yorùbá. So mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, Sunday ọmọ Adéyẹmọ, mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́, mo kí yín kú oríire. Torí pé kí ni bó ṣe dé yìí, ó yí Ọlọ́run, bí gbogbo ẹ̀ ṣe jẹ́, bí ìrìn àjò yẹn ṣe rìn, ó yí Ọlọ́run, gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run fẹ́ kẹ́ ẹ là kọjá, ní gbogbo ẹ̀ fi kọjá, ní gbogbo ẹ̀ fi wáyé. Àdìsá o, ọmọládé kú, ọmọládé ládé ládé aláàfin ọ̀ládé adé aládé kú lágbàpá láàfin. Mo kí yín, ẹ kú ọ̀rọ̀ èèyàn, ẹ sì kú oríire. Ṣé bẹ́yìn rèé láyé lónìí, ẹ̀ ń fò, ẹ̀ ń lọ, ẹ̀ ń bọ̀, ẹ̀ ń dé, ẹ̀ ń lọ, ẹ̀ ń bọ̀. Ọpẹ́ ni fọ́lọ́run. Ẹ má bọkàn jẹ́ jù torí àdògán, ẹ má bọkàn jẹ́ jù
torí kò sígbà tẹ́ bá ronú ọjọ́ náà tẹ́ ẹ̀ ní ronú àdògán tẹ́ ẹ̀ ní ronú àfáà tó kú inú yẹn bàjẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń banújẹ́ lọ́nà kan ẹ jẹ́ kí inú yẹn dùn lọ́nà kejì bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ fẹ́ báwo lẹ bá ṣe fíò kọ́ ní Kóìkí wà nínú ilé náà lọ́jọ́ náà tó dẹ̀ kú olóyè báwo lẹ bá ṣe fíò kí bàbá Èkìtì wà nínú ilé náà lọ́jọ́ náà kó kú kápá tàbí kọ́ Ọmọlúkà wà ń bẹ̀ kó kú kápá báwo lẹ bá ṣe máa rí lẹ́nu ẹ máa rìn náà but ìbànújẹ́ yẹn á ju ìwọ̀nba àwọn tó lọ yẹn ìdí tí mo ṣe fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́nà kejì nìyẹn òun náà ṣe sọ pé alápàdúpẹ́ lọ́lọ́run ọba tí pàtí yẹn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni just thank him tẹ́ ẹ bá rò ó ẹ dúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúrótì nígbà tí wọ́n lo sísítẹ́ẹ̀mù yẹn táìmù mi ti ju 1 hour lọ nígbà tí wọ́n lo sísítẹ́ẹ̀mù yẹn tí wọ́n rí pé kò jẹ́ ìgbà yẹn náà tó wá dọ́gbọ́n míì tán gbóní tìrí dìde ó yá wọbẹ̀ lọ báwa dọ́gbọ́n kó mú ọmọkùnrin yẹn fún wa kárí mú kó dẹ̀ ké kó ba Yorùbá nation yẹn kó ba bẹ̀ jẹ́ ó wá ó gbìyànjú òun náà sapá ẹ kábà tiẹ̀ ní ká fojú inú wò ó sọ sí ìdórí ṣé kò pa ìfàsẹ́yìn bá ìrìn àjò yìí ni gbogbo àwọn tájọjọ fìfẹ́ ń ṣe gbogbo wọn pátápátá ló ní tìrí kẹ̀yìn wá síra òun náà sọ sí ìdórí ara àwọn tọ́lọ́hún là sílẹ̀ tá a máa là kọjá nínú ìrìn àjò yìí and thank God for everything ṣe bá wà rí ìlébi ìbùkún ní fọ́lọ́run lókè ọ̀run ó yá kọ́ ti ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀ nọ́mbà tó máa pè sí rè 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484 nọ́mbà tí mo fún yìí WhatsApp nìkan ni o WhatsApp nìkan bẹ́ẹ̀ bá pè direct kò ní lọ o bó bá dẹ̀ lọ tó bá lọ ìní gbé WhatsApp tẹ́ bá pè mí ní WhatsApp tí mi ì bá gbé ẹ ju mẹ́sẹ̀gì sí mi pé Ọmọlúkà I want to speak with you máa pè yín padà I don't joke with that. Thank you and God bless. Ọmọlúkà ni mo jẹ́ lẹ́ẹ̀kan sí táàbù wa ti lọ ẹ bá mi pín program èyí tẹ́ ẹ̀ ń wò mí ní Facebook tẹ́ ẹ̀ ń wò mí ní TikTok ẹ bá mi pín. Màámi Bùnmi wà kò ní bàjẹ́ fún yín màmá ẹ ṣé mo dúpẹ́ kú tọ́jú ọmọ yín ní gbogbo ìgbà ẹ ṣeun mo rọ́wọ́ yín o ó yá ẹ pín. Orin ọ̀gá mi kan ni màá fi parí ẹ̀ lénìí ó ní kó tó dìwòyí ọ̀la ìyanu á ṣẹlẹ̀